Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan. Number 1 níbẹ̀ òun ni wípé. Muslim yẹn náà tábà náà náà ní Christian yẹn wà ní. Àti kí bàbá ní Christian ni ọ́ bẹ́ẹ̀ ló wà wọ́n ló ní bílẹ̀ náà ni ọ́ ẹ rí i pé ọ̀nà. Ẹni wá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún àwọn yòókù sórí lórí o. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan ó lóhun tó fẹ́ fàyọ. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ tí ń fìfẹ́ hàn sóhun tá à ń ṣe ní ìkànnì yìí. We inform, we educate, we entertain. Àjẹkẹ́ máa mọ bó ṣe ń lọ. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń like bẹ́ẹ̀ ṣe ń bá mi share káàkiri bẹ́ẹ̀ tẹ̀dẹ̀ ń bá mi comment. I really appreciate it. Ẹ ṣe mo dúpẹ́ pé òkun àjọṣe wo ò ní bàjẹ́ láṣọba mi aláwòrábí gbogbo ohun tí ẹ bá ń dáwọ́lé yóò máa yọrí sí rere. Kí má dá yín lágara ọ̀rọ̀ ìkankan ṣẹlẹ̀ ní ilé olóyè Sunday Igboho. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ yìí dá lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn kan fi ń drag olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ yìí dá lórí àwọn nǹkan kan tó jẹ́ wípé olóyè Sunday Igboho ti máa ń sọ ọ́ tipẹ́ ṣùgbọ́n àwọn èèyàn kan kọ̀ láti understand ibi tí ẹni yìí ń lọ gangan. Màá yànnà náà nǹkan wọ̀nyí torí nǹkan tí olóyè Sunday Igboho sọ ó lọ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú nǹkan míì tí mo mú wá fún yín lénìí tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nípa rẹ̀ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá àti àgbègbè rẹ̀. Àwọn èèyàn Fúlàní, àwọn èèyàn Sheikh Gumi, àwọn èèyàn apá ọ̀hún wọ́n tútù bẹ̀rẹ̀. Mo ti sọ di mímọ̀ wípé ọ̀kan lára àwọn nǹkan tó ń bá wa fínra ní orílẹ̀-èdè yìí ni ọ̀rọ̀ ẹ̀sìn. Imagine kéèyàn kan máa sọ wípé àwọn làwọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ kó máa lọ nítorí àwọn nìkan ni àwọn lè ṣe tó lè yọrí. Ẹgbẹ́ ohun tí Sheikh Gumi náà sọ wípé àwọn olórí ti àwọn ẹ̀sìn ti àwọn ló lè ṣe ìwà adarí lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dẹ̀ lè ṣe láṣeyọrí. Òun lèèyàn kan tó wá gbèsè lẹ́yìn wípé ẹni tó bá tẹ́ àwọn èèyàn bíi Fúlàní pé ẹni tí ò bá tẹ́ lọ́rùn wípé kó ṣe bẹ́ẹ̀ kó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Màá yànnà náà ẹ̀ fún yín délẹ̀ dáadáa torí ẹ̀ mo ṣe ní pé ó lọ́mọ ọ̀rọ̀ tó lè Sunday Igboho ẹni bá mi farabalẹ̀ gangan la mọ ìdí àti ìtumọ̀ tí mo ṣe mú ọ̀rọ̀ yìí wá. Èwo wá ní tèpè látàrí ètò ìdìbò yìí tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má gbàgbé pé mo ti kọ́kọ́ mú wá fún yín ṣáájú wípé àwọn èèyàn kan ni wọ́n ń ṣe ìbúra lórí pé wọ́n gba 10,000 ní ìdìbò. I'm sorry to say, I stand to be corrected. Àwa èèyàn kan nílẹ̀ Yorùbá wa la ṣe ń ṣera wa. A dẹ̀ ní problem gan. Níbi tí ayé dé yìí tá a bá tí lè lajú wa lórí ọ̀rọ̀ ètò ìdìbò àti bí àwọn olóṣèlú ṣe ń ṣe tá a bá tí lè lajú wa débẹ̀ á jẹ́ wípé àwa gan la tún fara wa sẹ́yìn. Kò ní dá fún ọmọ ẹ kò ní dá fún ìran yín tẹ́ bá gbà kíní yìí lọ́wọ́ wa tí ẹ bá dìbò fún wa kí ló dé kí la gbé kílẹ̀ jù imagine èpè lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Màá débẹ̀ màá yànnà náà ẹ̀ fún yín. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti gbé wa lé àwọn Igbo lọ́wọ́ o. Wọ́n ní ká máa bá wọn ṣe pọ̀ wípé kódà a lè jọ máa lo ìpínlẹ̀ Èkó pé àwọn náà ti di ara wa nìyẹn. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sọ bẹ́ẹ̀ o. Kí ló dé tí wọ́n ṣe sọ bẹ́ẹ̀? Èmi á yànnà náà délẹ̀ fún yín dáadáa. Ẹni tó bá understand nǹkan tí mo sọ yìí torí ọ̀rọ̀ yìí ó relate mọ́ nǹkan tí olóyè Sunday Igboho sọ ní kòpẹ́kòpẹ́ yìí. Mo ṣe ní kí n jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ kí n update yín kí n jẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan kan. Okay, jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Nigeria belongs Muslim. Nigeria is a Muslim country and if you don't want to accept Muslim ticket, you should leave Nigeria because it belongs to us. Sheikh Yahaya Jingir. Ṣẹ̀gbọ́n nǹkan tí Sheikh yẹn sọ. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ wo nǹkan tó ń jáde láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe olórí ẹ̀sìn. Bẹ́ẹ̀ àwọn èèyàn ti jáde o ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi náà ti jáde. Ẹ bá ń gbọ́ ó ń rúgbó bọ̀. Ṣé irú eléyìí yẹ kó jáde lẹ́nu ẹnìkan tó pe ara rẹ̀ olórí ẹ̀sìn kan lórílẹ̀‐èdè Nàìjíríà tàdé mọ̀ pé ọ̀kan gbòógì ìṣòro tó ń bá wa fínra ní ọ̀rọ̀ ẹ̀sìn. Okay, Muslim ticket.
àwọn èèyàn kan rí gẹ́gẹ́ bí wípé àwọn ni àwọn ṣẹ̀dá ẹ̀, àwọn nǹkan rí pé àwọn fúnra ara wọn ló ń favour. Imagine ẹni yìí tó wá ń sọrú eléyìí ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò tó wà lọ́nà. Sheikh Gumi sọ nǹkan kan, ó sọ pé Islamic scholars can lead Nigeria better than politicians, Sheikh Ahmad Gumi declares. Imagine àwọn nǹkan wọ̀nyí. Mo nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ kan èyí tí mo gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ lẹ́yìn Christian, àwọn àjọ CAN, nípa ohun tí wọ́n sọ pé kò yẹ kí àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó máa jáde láti ọ̀dọ̀ irúfẹ́ ẹni báyìí tó pera rẹ̀ olórí ẹ̀sìn kan, ó tún wá ń sọ ní ìta gbangba. Tí wọ́n bá sọ pé àwọn Fúlàní wọ́n ń ṣe àwọn kankan, ibi tó ti máa ń bẹ̀rẹ̀ rèé, tí wọ́n fi máa ń ta epo sí aṣọ ààlà ẹ̀sìn mùsùlùmí pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí. Má gbàgbé pé gómìnà Bago ti ìpínlẹ̀ Niger ó gbégi dínà irú àwọn preaching báyìí, ó gbégi dínà rẹ̀ rárá. Nípa ẹ̀yin tẹ́ bá ti ń preach something like this, tẹ́ bá ti ń ṣe ìwàásù tí ò ní ìtumọ̀, àwọn afinamọ yín ní ìpínlẹ̀ náà. Ẹ tún wá wo èyí tó tún ṣẹlẹ̀ yìí, tí àwọn Kristẹni bá tún jáde, táwọn náà bá tún sọ tiwọn, ẹ wo nǹkan tó máa yọrí sí. So in this country, àwa ló yẹ ká mọ ọ̀tún yàtọ̀ sósì. Ká má jẹ́ kí àwọn ẹni wọ̀nyí tí wọ́n pera wọn ní olórí ẹ̀sìn kó má ṣì wá lọ́nà. Torí tí àwọn èèyàn kan bá dọ́rọ̀ eléyìí nìsín, wọ́n á máa claim pé yes, truly àwa la ní, ẹni tó bá tẹ́ lọ́rùn kó jáde. Ibẹ̀ ló dẹ̀ ti máa ń bẹ̀rẹ̀. Tó bá tún gbóhun tí Sheikh Gumi náà sọ, Islamic scholar can lead Nigeria better, wọ́n lè lead Nigeria better than politicians. Àwọn náà tún máa bùgà. I stand to be corrected. Tó bá fẹ́ tàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ tiwọn. Ẹ jẹ́ kí n lọ sí gbogbo ohun tẹ́ bá rí sí ọ̀rọ̀ yẹn ṣá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ó ní ọ̀rọ̀ kan, àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re, àwọn ni wọ́n sọ eléyìí, tí wọ́n fi sọ wípé ká máa ṣe ti àwọn Igbo ní ìpínlẹ̀ Èkó. Màá kà fún yín. Nítorí ọ̀rọ̀ yìí tẹ́ máa sọ pé mi mọ bó ṣe sound létí tèmi o. I stand to be corrected. Tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ reason pẹ̀lú mi, kẹ́ dẹ̀ fi comment yín ṣọwọ́ sí abẹ́ comment section ní wákàtí èyíkéyìí tẹ́ bá ti ń wò mí. Ẹ wá gbọ́, wọ́n ní ẹnìkan tó kọrin jẹ́ Deji Winton, Lagos State Chairman of Yoruba Socio-Cultural Organization Afenifere, says the group has initiated dialogue with Igbo leaders to rebuild trust and promote peaceful coexistence ahead of the 2027 general election. Ẹ máa gbọ́ o, wọ́n ní wọ́n ti ń gbèrò ìpàdé kan pẹ̀lú àwọn ẹ̀yà Igbo. Winton disclosed this in an interview with the news agencies of Nigeria on Sunday while explaining the rotational behind Afenifere recent meeting with leaders of the Igbo community. Wọ́n dẹ̀ ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí Igbo. Ó wá ń fún wa lábọ̀, ẹ ká tẹ̀síwájú. He said the initiative was informed by growing mutual suspicions between the Yoruba and Igbo communities, which he described as unhealthy for national unity and peaceful political participation. Ṣẹ́gbọ́ ní pé wọ́n fura sí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Igbo, tí wọ́n wá ṣe àpèjúwe rẹ̀ pé ohun tí ò dá tó fún ìṣọ̀kan àti àlàáfíà nípa ètò ìdìbò àbí kíkópa nínú ètò ìdìbò. Ohun tẹ́ bá rí sí, ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ jẹ́ ká ṣàlàyé, ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú. We strongly believe that our organization as a cultural, political, and social group should go beyond what our predecessors have done by promoting peaceful coexistence with the Igbo and other ethnic groups. Our observation is that there is mutual suspicion between the Yoruba and the Igbo. Wọ́n ní a gbọ́dọ̀ ṣe ju bí àwọn ará ìṣáájú ti ṣe lọ láti máa bomirin gbígbé papọ̀ ní ọ̀nà àlàáfíà. Okay. We believe this should not be the case because those of us who lived through the 1960s and 1970s witnessed a different relationship, Whitney said. Ẹ̀yin bàbá mi, ìyá mi, ẹ jọ̀ọ́ bá mi fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ sí nǹkan tó wà lẹ́yìn. Àwa ó ṣeéṣe káwa má ti dáyé ní ìgbà náà. Wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń gbé papọ̀ ní 1960s sí 1970s. Ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ n tẹ̀síwájú. According to him, the relationship between both ethnic groups was once characterized by mutual trust, friendship, and communal living. The Yoruba and the Igbo lived together harmoniously before families shared the same compound and communities.
wọ́n ní Yorùbá àti Igbo àjọ ń gbé papọ̀ ní ìgbà náà tó yẹ pé oríṣiríṣi kan làjọ ń pín papọ̀ kódà àjọ ń gbénu compound kan nínú agbègbè kan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Okay, he recorded that during the Nigerian Civil War, many Igbo families entrusted their homes and loved ones to their Yoruba neighbors. Okay, many Igbos left their homes, properties, and even their children in the care of Yoruba neighbors. Wọ́n ní àwọn kó ibi tó lè dé àwọn Igbo wọ́n fa àwọn ọmọ wọn àti àwọn mọ̀lẹ́bí wọn lé àwọn Yorùbá lọ́wọ́. Ẹ má bá mi fi ọkàn dé o, ó níbi tí mo lọ. Younger generation inherited the mistrust without understanding the history behind it. Wọ́n ní àwọn new generation wọn understand ni wọ́n ṣe ń gbógun ti àwọn Igbo ní ilẹ̀ Yorùbá. Àmọ́ ibi tọ̀rọ̀ náà ti ń wọ́wọ́ àjọ ń gbé papọ̀ ni mo ń ṣàlàyé fún yín ni o. Ohun tẹ́yin bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. We believe it is time to change that narrative and begin rebuilding the cordial relationship that once coexistence. Okay, that once existed, he said. Okay, many Igbo residents have built their lives, businesses, and raised their families in Lagos. Their children attend school here, and many of their closest friends are Yoruba within celled. Àkọlé yẹn sọ wípé Afenifere seek stronger Yoruba Igbo ties, one against opposition. Ìyẹn gangan. Okay, ó ní nǹkan kan tí mo tún fẹ́ jẹ́ kí ẹ tú ká tí mo fẹ́ jẹ́ kí ẹ gbọ́ dáadáa. There is no benefit, okay. There is no benefit in allowing ethnic division or name calling to continue. Within added, he stressed that peaceful coexistence would create greater opportunity for dialogue, development, and economic prosperity. Oni tá bá jọ ń gbé pọ̀ ní ìrẹ́pọ̀ lálàáfíà àtúnjẹ́ kí opportunity, dialogue, ìdàgbàsókè àti àwọn nǹkan ohun mèremère yóò máa wáyé lẹ́ka ti ètò ọrọ̀ ajé. Good relations with government and host community create opportunity for dialogue and development. Wọ́n wá sọ di mímọ̀ lákòótán wípé he encouraged them to regard Lagos as their home and contribute to sustaining peace. Wọ́n ní kí wọ́n rí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ilé wọn. Ṣàwárí ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí ilé wa. Gẹ́gẹ́ bí ilé wọn, mo understand ibi tí àwọn àgbà yìí wọ́n ṣe bíi pé àgbà kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Kó má dà pé wọ́n preach hatred ni wọ́n ṣe ń ṣe. Lóòtítọ́ àti lódodo, fine. Tó bá jẹ́ nǹkan tó ń gbèrò nìyẹn, but nígbà táwọn ará bí nǹkan tí wọ́n dẹ̀ accept tó jẹ́ pé wọ́n máa misbehave ni. Kì í ṣe gbogbo wọn, but àwọn èèyàn kan wà nínú wọn tó jẹ́ kọlọ̀rọ̀ sí ẹ̀dá ni wọn. Ẹ wí bọ́ ṣe ṣe ní Ghana. Ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. They should see Lagos as home and work together with the Yoruba people to protect their businesses, investment, and property. There is no benefit in allowing ethnic division or name calling to continue. Within added. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n fi gbogbo ọ̀rọ̀ yẹn léde lórúkọ alága wọn ní ìpínlẹ̀ Èkó. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ Igbo àti ìpínlẹ̀ Èkó ó jẹ́ nǹkan tí àtijọ́ máa ń fà tipẹ́tipẹ́ látàrí bí àwọn ẹ̀yà Igbo kan ṣe máa ń kílìm pa àwọn làwọn ní ìpínlẹ̀ Èkó. But now ẹgbẹ́ ohun tí Afẹ́nifẹ́re sọ, ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n fi dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn, kí lẹ́yìn náà rí sí? Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ bá mi ro àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe ń bọ̀ látẹ̀yìn àti history tí wọ́n mẹ́nubà àti ibi tí ọ̀rọ̀ dé dúró. Ẹ wá fi wo ọjọ́ iwájú ọ̀rọ̀ yẹn, ibo ló ṣeéṣe kó yọrí sí pẹ̀lú ohun tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ yìí. Ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. Torí comment yín ó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kí n tẹ̀sọ́ wájú, I stand to be corrected lórí gbogbo ohun tí mo ti sọ ṣáájú. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Èyí tí mo wá fẹ́ fi káàdì rẹ̀ nílẹ̀ òun ni ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Kí n tó lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ rò ó rè o, ẹ rò ó dáadáa, nítorí ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kan kí wọ́n lò yín lọ́nà àìtọ́ níbi ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olóyè Sunday Igboho sọ nǹkan kan nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí kábíyèsí Àtaọ̀jà ní pé bàbá yẹn kì í ṣe ọba olóṣèlú, kò support anybody, ní pé kí wọ́n ṣàmẹ́nubọ̀ ọ̀rọ̀ òṣèlú níbẹ̀. Now ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo ohun tí mò ń rí yìí ó ń kọ mí lóminú. Níbẹ̀ láti rá àwọn èèyàn tí wọ́n ń gba bread, wọ́n kọ̀ change label sí ẹni tó fẹ́ díje dupò gómìnà, wọ́n dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pín káàkiri, àbí ká sọ pé wọ́n ti ń pín káàkiri. Níbẹ̀ ni lára fọ́nrán tí mo fi wọlé yẹn téèyàn kan ṣépè ní pé kò ní da fún ọmọ ẹ̀, ìran ẹ̀, ìgbà kan á ṣe tàmẹ̀dù ẹ̀, tẹ́ bá gba kíní lọ́wọ́ wa tẹ́ bá dìbò fún àwọn èèyàn dẹ̀ ń gbọ́n yẹn, wọ́n dẹ̀ ń gbà. Kí ló dé tẹ́ máa ṣe jẹ́ kí àwọn èèyàn kan ra right yín, ẹ̀tọ́ yín? Ṣẹ́yìn náà owó ìrẹsì tẹ́ máa sè tó máa tán, oúnjẹ tẹ́ máa jẹ tẹ́ máa yàgbẹ́ dànù, owó tẹ́ máa ná, owó tí ò lè là yín. That's why mo ṣe ń sọ wípé ẹ lo ọgbọ́n
lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kan lò yín ní ọ̀nà tí ò tọ́ àti ọ̀nà tí ò yẹ. Ohun tí mò ń rí yẹn ń bà mí lọ́kàn jẹ́ púpọ̀ and is getting too much. Káwọn èèyàn kan máa fi èpè ránṣẹ́ látàrí pé wọ́n fún yín ní àwọn kankan. Bóyá òótọ́ ni o, bóyá irọ́ ni o, I stand to be corrected, but ohun tó ti mú kó fi ojú léde sórí ẹ̀rọ ayélujára social media ó dáa. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, tá a bá ń ṣe léyìí lásìkò yìí, báwo lè tó ìdìbò ọdún 2027 yóò ṣe rí? Ó yẹ káwa èèyàn, ó yẹ ká ti wise, ó yẹ ká ti gbọ́n jù báyìí lọ. Ó yẹ ká ti jáwọ́ kàkà kó sàn lára ọmọ ìyá àjẹwà, níṣẹ́ ló ń fi gbogbo ọmọ ẹ̀ bí obìnrin sí, kò dẹ̀ lè gbé wa débì kan, kò lè ràn wá lọ́wọ́. Ẹ má ta ọjọ́ iwájú yín, ẹ ro tàwọn ìran tí ń bọ̀. Ẹ má jẹ́ káwọn olóṣèlú kan kí wọ́n lò yín ní ọ̀nà tí ò tọ́ àti ọ̀nà tí ò yẹ, torí ohun tẹ́ fẹ́ jẹ, ẹ fẹ́ fi bọ ohun tẹ́ fẹ́ jẹ lọ́jọ́ ọ̀la jẹ́. Future ìpínlẹ̀ yín kọ́, bó lẹ fẹ́ fi sí? Nítorí ètò ìdìbò tó máa wáyé, tó máa lọ, oúnjẹ tẹ́ máa jẹ tó máa tán. Má yẹ kí n sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho sọ nǹkan kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn lásìkò tí èèyàn kan ṣàbẹ̀wò sí wọn. Wọ́n ní kò sí èyí tí àwọn ò ṣe kíni, tí àwọn ò fi ọwọ́ sí o. Ọ̀rọ̀ yìí deep. Mo like bí wọ́n ṣe ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn. Kì í ṣe ọjọ́ yẹn nìkan ló tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n ti tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. Ṣùgbọ́n àwọn èèyàn kan fail láti understand ibi tí ẹni yìí fì sí. Ohun tó wà lọ́kàn ẹni yìí ni wípé ètò ààbò ilẹ̀ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Àti bí ìyà ò ṣe ní jẹ àwọn ọmọ ilẹ̀ Yorùbá. So gbogbo ẹni tẹ́ bá tún wá ń fà á ní pé ó ń ṣe ẹ̀sìn kan ju ẹ̀sìn kan lọ. Amóye fúnrán tá a ti rí tipẹ́tipẹ́. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ wọn, wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n kó wọn mọ́ra. Àwọn sẹ̀lẹ̀, àwọn kìrìsìtẹ́nì wọ́n lọ sọ́dọ̀ wọn, wọ́n kó wọn mọ́ra. Àwọn oníṣẹ̀ṣe náà lọ. But why tí àwọn èèyàn kan ò tí understand irú èèyàn tẹ́ni yìí jẹ́, irúfẹ́ ìwà yìí gan lásán ó ti fi hàn gbangba wálé àwọn pé báyìí ni ẹni yìí ṣe ń bá àwọn ẹ̀sìn lọ́lọ́kọ̀ òjọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe pọ̀. Kí la tún fẹ́? Ọ̀rọ̀ yẹn ni mo fi wọlé nígbà tẹ́ni yẹn lọ ṣàbẹ̀wò sọ ẹ̀rẹ́gidi àwọn ọ̀rọ̀ tó ní ìtumọ̀ tó lóye Sunday Igboho sọ níbẹ̀. Ẹ jẹ́ ká lọ mú dání o, ká má fi jẹun. Torí àwọn èèyàn kan máa fẹ́ máa lò ó against wọn. Kẹ́yìn náà lè jáde. Tẹ́ni yìí ò bá tẹ̀ sọ̀rọ̀, kẹ́yìn náà lè jáde láti defend ẹni yìí pé ó ti ṣe báyìí náà, ó ti sọ báyìí, kí lẹ tún fà, ẹ jáwọ́ nínú àpọ̀n tí ò yọ, ẹ lọ gbómi omi lákaná. Ó máa ràn wá lọ́wọ́ gan tá a bá lè ṣe irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí. Àwọn tí ẹgbẹ́ Gani Adams, ẹ jọ àwa sọ̀rọ̀, ẹ jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Tá a bá ní dákẹ́, àkànfẹ́ ọ̀rọ̀ yìí lójú sí ni. Ẹ̀kọ́ ti ṣojú mímọ́. Tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbogbo ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí, ẹ dákun ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Comment yẹn like, kẹ́ bá mi share nítorí ohun tó ń lọ là mú wá sí ti ìbò yín, update yín, àdẹ inform yín, entertainment á bẹ̀rẹ̀ sí ni máa jáde láìpẹ́ yìí lórí ohun tá a gbé dání. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n mẹ́nuba ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Báwo lolóyè Sunday Igboho ṣe jẹ́ nílẹ̀ Yorùbá? Kí ni àwọn kan tó yẹ ká dìmú lórí ohun tó wà lẹ̀ yìí? Ó yá, ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn. Ìṣẹ̀lẹ̀ ni pé níjọ́ yẹn gangan tẹ́ gbé kìíní yẹn jáde, tí n bá ṣe mistake, ó dà pé kò ju an hour lọ tí a ṣe fídíò yẹn lẹ gbé jáde. Bẹ́ẹ̀ sì ti gbé jáde, èmi ò tiẹ̀ tí mọ̀ pé ti jáde, mọ̀ níwọ̀n àbí tí n ti ń relax fún èyí tó tún kà nínú program ti tèmi ni àfa wa dáadáa kan láti Èkó bá pè mí, àfa Saheed Shittu. Ìjà fídíò tí mo ṣe yìí àkórí bẹ́ẹ̀ Sunday Igboho rí báyẹn nǹkan. Ó bá ní pé kí n jẹ́ kí òun gbé Sunday Igboho náà wọlé. Ó ní kí n jẹ́ ká lọ WhatsApp, a sì bọ́ sí WhatsApp. Ó gbé Sunday Igboho lọ, máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o. Àwọn tí ń sì ń sojú fún ẹnì kejì dáwàdé. Ẹ gbà mí láyè kémi náà mú mẹ́mbà kan. Wọ́n ní ẹni tí ó purọ́ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn. Ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé, òun náà ní lọ́ọ́ Àjàṣà wa tó dúró yìí. Èmi àti ẹ̀, so ọ̀rọ̀ denial ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí. Èmi àti ẹ̀, àfa Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn. Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan. Number 1 níbẹ̀ òun ni wípé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation. As a result of that, àwo ní confidence inú rẹ̀. That was our position then. Ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ. But then tó wá sí pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa, á dúró lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn tó kọ́ lọ pokùn so. Àwa ti sọ̀rọ̀. So gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ilé ọ̀ràn yẹn ń sẹ́. Now ó tó wá sí pé kò rí bẹ́ẹ̀. At least tẹ́yìn máa ń sọ wípé Sunday Igboho òun ni security yín. Táwa wá sọ wípé wíwá Sunday Igboho insecurity lọ́jọ́ fáwa. A jẹ́ pé it has called for concern. Káwọn wá bá ṣe rí middle course ló kù. So àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé
wọ́n mọ bóòlù yẹn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́ni yìí sọ ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ọ̀dà wọ́n ti dá sí àti àdírẹ́sì rẹ̀. Sunday Igboho fúnra rẹ̀ wá sọ pé ọ̀rọ̀ ọjọ́ òun yìí pé kò sí ti ń jẹ́ Yorùbá nation mọ́ àwọn ti drop rẹ̀ ó ti àdírẹ́sì àbí ọ̀ àdírẹ́sì rẹ̀ kí ló tún wá kù. ẹlẹ́ẹ̀kejì òun ni pé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ pé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan ni criminal ṣé Fúlàní nìkan ni kidnappers níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣẹ́ táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé ọba rí níjọ́ tẹ́ bá mú Yorùbá amrọ̀bà ṣẹ́ fi kún pé Yorùbá amrọ̀bà nílé yìí níwáyé tó wá sí jẹ́ pé Fúlàní àti wá jẹ́ pé Sunday Igboho tó wá sí pé mindset ti Fúlàní bandit distraction ni a jẹ́ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nùgbọ́n yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mú wọn ní hìn tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀ mú wọn criminal nù ẹ̀ mọ́ táàgì wọn pẹ̀lú ethnic wọn náà ó sì ní ká ó ti wà ókè pé àmọ́ ká go rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀ gbọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally accepted yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fẹ́ àwa yẹn yóò fi wà allayed sẹ́yìn pé ó ti di issue kejì ó sì ti àdírẹ́sì rẹ̀ sẹ́yìn pé ohun tóun sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá yí sẹ̀ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀ torí pé èyí tá à ń sọ yìí òun ló kéré jù nínú gbogbo pláàni tá a nílẹ̀ ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn tí orí wọn dàrú tí wọ́n ń sọ rádaràda yìí ọ̀rọ̀ lásán la kàn sọ 5 la ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ so ẹlẹ́ẹ̀kẹta òun ni pé àárẹ̀sì concern ni pé àwọn kan rí ẹ̀fà àlẹ́jì Sunday Igboho rí àwọn kan rí lórí pé opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí Ìlọrin wá kéré nínú ayé ni àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ ní tí Ìlọrin wá kéré ní ẹ̀yìn wo wọ́n bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe wípé fíà tí wọ́n ń sọ yẹn ní dùn wá bẹ́ẹ̀ sọ tí wọ́n ń sọ yẹn gan ń dùn wá àti Ìlọrin wá kéré nínú ayé ẹ̀yìn àwọn kan tó yẹ pé ó kọ́ ò lè jáde nínú máàpù ẹ̀yìn á ní ẹ̀yìn bọ̀ wá yan ọba Yorùbá lọ́rin ẹ̀ ń bọ̀ wá yan ọba lọ́rin ó sì àdírẹ́sì yẹn náà nígbà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bọ́dọ̀ tó ṣe pé àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sínú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn ti ń bọ̀ ẹ̀mí àsìpàrà à ń fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà wípé pé chaos masot pé àwọn ò lè lọ ọ̀dọ̀ ẹ̀mí àbáyé pẹ̀lú convoy yìí wọ́n pàtíkùlẹ̀ lè rí ẹ̀mí láì ní pé láti pé ẹ ní appointment làwọn fi ṣẹ́ẹ̀bù rẹ̀ àwọn fi lọ bí táwọn ń lọ àwọn sì ti ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹ̀mí àbáyé pé so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ now these are the issues address the issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ náà mi ni sọ́wọ́ stop ni tó stop ni and ẹ jẹ́ kí n tún repeat márùn-ún láti nílẹ̀ tá a ti perfect rẹ̀ ẹyọ kan yìí ti work ó ti address the issues wa ọ̀rọ̀ lásán la sọ ọlọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí tẹ̀ gbádùn mọ́ yìí bó ṣe rí nìyẹn sà. ojú kìí tí náà lé ojú òní tì yín ara òní níyìn o ìrìn ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbèsè padò kì í ra àwọn omi ẹ̀ ní ra àwọn rere o àánú á sọ̀rọ̀ sínú ayé gbogbo wa ọkàn Yorùbá balẹ̀ ojú òní tì wá láṣẹ Olódùmarè a máa lọ rè a máa bọ̀ rè o ọba mi òkè yóò fún gbogbo wa ní ìsinmi gbogbo ojúlówó ọmọ Yorùbá Ọlọ́run tó dá wa tó ṣẹ̀dá wa tó jogún ilẹ̀ tó dára fún àwọn bàbá wa táwa dé bá kò ní jẹ́ kí ìpín wa ó di ìpín onípín kò ní jẹ́ kí ayé wa ó di ayé aláyé bẹ́ẹ̀ ni wọn ò ní fi ìran Yorùbá pàtàn búburú láṣẹ Olódùmarè ẹ má bínú pé mo tún wá bá yín ní kùtùkùtù òwúrọ̀ yìí ẹ má bínú ẹ mọ̀ pé ẹ̀yin bàbá wa náà lẹ sọ wípé ijó tó bá káàyàn lára èèyàn máa ń ṣùṣẹ́ ijó ni ó ká mi lára èèyàn kan pàdé mi láàárọ̀ nígbà tí mò ń jáde ó ní kí ló dé tí mo fi wá tẹ̀ bàtí ọ̀rọ̀ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà mo wá ní ẹni bá lójú inú á mọ̀ pé Sunday Ìgbòho Òòṣà kọ́ ló ní ara ẹ̀ pé Ọlọ́run ló ní òun kan fara ẹ̀ dẹ̀ mọ̀ èrèdí tí olóyè Chief Sunday Ìgbòho Òòṣà fi rẹra ẹ̀ lẹ̀ nìyẹn pátápátá tó fẹ̀mí ara ẹ̀ lẹ̀ fún ìran Yorùbá wọ́n wá sọ fún bàbá yẹn pé ẹ̀yin náà ẹ wò dáadáa ẹ wò àìsúnmọ́ ni láàmọ̀ ṣe ẹni ẹ wò dáadáa bàbá yìí wá sọ pé ibi tí mi ò sọ̀rọ̀ dé ó yé òun débẹ̀ òun ló fi ní pé ní èmi fi ń tẹnu mọ́ pé àwa Yorùbá tó dé òní a ní fi ibi ṣe olóore mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè
bàbá dáadáa a ní àwọn bàbá dáadáa mo forúkọ bàbá yẹn kí gbogbo àwọn bàbá wa tó ń yé wa lọ́wọ́lọ́wọ́ tí jẹ́ pé ìṣe wọn ó ń fi hàn pé lóòótọ́ àti lódodo ìfẹ́ Yorùbá wà nínú ọkàn wọn. Àwọn náà ò fẹ́ kí ìran Yorùbá ó dẹni àná, wọn ò fẹ́ kábúrò ṣẹlẹ̀ sí ìran Yorùbá. Mo tún fi orúkọ olóyè Chief Sunday Igboho Òòṣà mo fi kí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ ò bẹ́ẹ̀ nìkan jà kò bẹ́ẹ̀ nìkan bínú, ọmọ Adéyẹmọ ò lọ́tà, bẹ́ẹ̀ ni ìrẹ́pọ̀ náà lọ́mọ Adéyẹmọ ń fẹ́, pé nínú ìrẹ́pọ̀ la lè fi kẹ́rù wa dórí, la lè fi gbẹ́rù wa dórí, pé nínú ìrẹ́pọ̀ la lè fi jagun àjàyè, pé nínú ìrẹ́pọ̀ ni ọ̀tá lè máa fi sá fún wa, pé nínú ìrẹ́pọ̀ ni ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan, pé tí Ifẹ̀ bá ṣáájú tí Ọ̀yọ́ tẹ̀lé, tí Èkìtì tẹ̀lé, tí Ẹ̀gbá tẹ̀lé, tí Ìjẹ̀bú tẹ̀lé, tí gbogbo àwọn ẹ̀yà tó bẹ̀ ní ilẹ̀ Yorùbá tán tẹ̀léra wọn, ẹ̀yà kan tí ó sọ wípé tilẹ̀ Yorùbá bó o ní irú ẹ̀yà bẹ́ẹ̀ yóò múra lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nítorí pípé ìran Yorùbá yìí gbà fúnra wọn, bọ́lọ́run bá gbọ́ ọmọ kékeré kan dìde wá ní kí ní í ṣe, àwa náà ti ṣe rí, irú agbára wo níní, bẹ́ẹ̀ dẹ̀ rí ọmọ Adéyẹmọ ò sọ pé òun lágbára, ọmọ Adéyẹmọ ò dẹ̀ sọ pé òun fẹ́ dá ṣe. But I want every one of us to know this morning, ojú inú ni kẹ́ ẹ bá mi fi wò. Ọ̀rọ̀ tí mo bá sọ láàárọ̀ yìí, etí inú ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fi gbọ́. Ọ̀rọ̀ tí mo bá sọ láàárọ̀ yìí, etí inú ọmọ làákàyè ọmọlúàbí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fi gbọ́. Bí Ọlọ́run ṣe fi bàbá Ọ̀jájá Ògúnwùsì Adéyẹyè Ọ̀nìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe jẹ́ special gift fún ìran Yorùbá, bẹ́ẹ̀ lọ́lọ́run fi Sunday Igboho ṣe special gift fún gbogbo ìran kóòtù òjìrè, all the Yorùbá race. Ẹ̀bùn pàtàkì ni Sunday Igboho jẹ́ fún wa. Mo fẹ́ kẹ́ wò ó, kẹ́ gbé wọnú làákàyè, mo fẹ́ kẹ́ gbé wọnú memory, mo fẹ́ kẹ́ wò ó dáadáa. It is true, ṣé àsọdùn ni àbí mo kàn ń parọ́? Tẹ́ máa fi mọ̀ pé lóòótọ́ àti lódodo this man called Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà, Ọlọ́run máa fi ta ìran Yorùbá lọ́rẹ ni fún ìwúlò ìran Yorùbá, kí ọjọ́ ọ̀la Yorùbá bá lè dára, kí ìran Yorùbá bá lè ní ìfọ̀kànbalẹ̀, káyé wa bá lè ní ìtumọ̀, kí ogun má bàa borí wa. Let me say something, sir. Ìgbà tí Sunday Igboho jáde síta, kó má sẹ́yìn kankan tó jáde, bó o ní ayé Yorùbá ó ṣe rí lẹ́nìí. Ìgbà tó máa Adéyẹmọ jáde síta tó sọ wípé no, ẹ má pa ìran mi mọ́, tó sọ wípé enough is enough for kidnapping the Yorùbá people. Tí ọmọ Adéyẹmọ ò bá jáde ní ìgbà yẹn sà, kí lẹ rò pé ayé Yorùbá ó ti rí lẹ́nìí? Ìbéèrè ni. Ó ní mo fi sọ wípé ọ̀rọ̀ tí mo bá sọ lẹ́nìí ẹ bá mi fi etí làákàyè gbọ́. Ọ̀rọ̀ tí mo bá sọ lẹ́nìí ẹ gbé ojú kúrò ń bẹ̀ pé bàbá Èkìtì jẹ́ ìkan nínú àwọn ọmọ tó ń tẹ̀lé olóyè Chief Sunday Adéyẹmọ Igboho Òòṣà lẹ́yìn. Ẹ gbé ojú kúrò ń bẹ̀ pé ìtorí pé bàbá Èkìtì ó jẹ́ olólùfẹ́ Sunday Igboho ni ó jẹ́ ìkan nínú àwọn sàábé tó ń tẹ̀lé Igboho lẹ́yìn ní olófin sọ tó sọ yìí, ẹ yọ̀ yẹ kúrò ń bẹ̀. Ẹ jẹ́ kájọ wá fi ojú inú àti tí inú gbọ́ àti tó ti ṣẹlẹ̀, ká wá béèrè lọ́wọ́ ara wa pé ìgbà tí Sunday Adéyẹmọ Igboho Òòṣà jáde síta tó ní ẹ má pa ìran mi mọ́, kí ìran Yorùbá má wá rí ẹnì kankan tí ó jáde síta, níbo láyé wa ìbá wà lénìí? Kẹ́ wá wò nígbà tí àwọn ará bíbá ìbẹ̀rẹ̀, àwọn bandits, àwọn Mahmuda, àwọn Boko Haram tí wọ́n bẹ̀rẹ̀ sí àtàkì Yorùbá ní kíkankíkan, tí wọ́n fèsì Yorùbá ní kíkankíkan, sáàmà ẹmọrú ẹ̀mí tó ṣẹlẹ̀. Mo sọ nínú program tí mo ṣe lálẹ́ àná, mo láwa máa ń gbọ́ pé ọba wàjà, ìtumọ̀ pé ọba wàjà kò tètè yé àwa yìí, pé mo dé secondary school kí n tó mọ̀ pé ìtumọ̀ ọba wàjà. Tá a bá rí tí ọmọ ní ọba wàjà nígbà táwa wà ń kékeré, tá a bá tún wá rí ọba mi, àwa rò pé wọ́n ń rotate ẹ̀ ni pé ẹni tó kàn náà tún fi síbẹ̀ yẹn, kó tó wá yé wa pé tọ́ba ọba kan ò bá kú ọba mi ò lè jẹ. Ṣùgbọ́n nígbà táwọn ará bíbẹ̀ gbógun dé tán mú ìran Yorùbá ní kíkankíkan, a bẹ̀rẹ̀ sí rí ikú ọba ní ojú pópó. Ó ṣẹlẹ̀ l'Ondo, ó ṣẹlẹ̀ l'Èkìtì, ó ṣẹlẹ̀ l'Ọ̀ṣun, ó ṣẹlẹ̀ ní Ogun State, ó ṣẹlẹ̀ l'Ékòó, tí wọ́n fi ìbọn lé àwọn ọba wa kiri. Lára àwọn ìròyìn tí wọ́n yìí ń gbé fún wa ni pé ọba Yorùbá 11 ló sì wà lákàtà wọn.
ṣùgbọ́n nígbà tí Sunday ọmọ Adéníyì Ìgbòho jáde síta àgbowó fún it is because he love your own race ló fi volunteer rẹ̀ pé ẹni tó dẹ̀ sọ wípé kọ́ mú 20 billion wá àwa ò blame ẹ̀ tí ò bá jẹ́ wípé wọ́n gbé ìlara wọ̀ ọ́ torí ọ̀nà tó ń rò pé òun lè gbègbà nìyẹn ṣùgbọ́n nígbà tó fi ìlara kún ọmọdé yẹn mọ́ lóun ò fowó ohun tóun fẹ́ náà ni kí àwọn bàbá wa sọ wípé à ń bẹ lẹ́yìn yín àtìlẹ́yìn àwọn bàbá wa nìkan la nílò làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Onírìṣà lénìí làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúbàdàn làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n làwọn fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọwọ́ Ajérò Èwí Ìtàdó all the kábíyèsí di Ọlọ́wọ̀ Òṣèmọ̀wé Tòǹdó bàbá wa Ọwọ́ Òbòkun bàbá wa Ìlá Ọ̀ràngún bàbá wa Òkè Ìlá Tìmì Tẹ́dẹ́ Àtàọ̀jà tòṣogbo tiẹ̀ dídì sọ wípé ọmọ mi ni àti bàbá wa Ẹ̀gbá Aláké àtàwọn ọba bẹ́ẹ̀ àwọn ọba bẹ́ẹ̀ that they know pé ọmọ yìí special gift ni ló jẹ́ fún wa pé tí Sunday Igboho bá jáde nígbà tó jáde yẹ wọ́n lè má pa wá tán lóòótọ́ àti lódodo ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ó ti rù because the strategies tí àwọn ọ̀tá Yorùbá gbé wá ń gbà yẹn ni pé can reduce the population wa so they can be able to dominate the Yorùbá land but ọmọdé yẹn jáde síta pé no gẹ́gẹ́ bí akọni ọmọ he started spending home money ní Buhari fi wò ń gbà yẹn lọ́n pé tí a bá dá ọmọ yìí dúró èrò wa àti ìmọ̀ wa ọmọ yìí ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ ìpinnu wa ọmọ yìí ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ èrè ìdí nìyẹn tó fi gbé ogun ti Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èrè ìdí nìyẹn tó fi lọ kó ìjàmbá lọlé olóyè Ìgbòho tó jẹ́ pé Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi Sunday Ìgbòho ṣe special gift to the Yorùbá race ní ó jẹ́ kán rí mú ní ó jẹ́ kán rí pa ló mú kí ogun yẹ kó fo Sunday Ìgbòho rú ó ní mo fi sọ pé Sunday Ìgbòho mo ní ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ God use Sunday Ìgbòho láti lè jẹ́ kí ìran Yorùbá ó lẹ́nu lẹ́nìí Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Sunday Ìgbòho jí kí wa ni bígbà tá a bá fún yàn ní ẹ̀bùn tó ṣe pàtàkì kí èèyàn kan dè dìde kó gbé gbogbo àjàgà ilẹ̀ Yorùbá kó gbèrú gẹ́gẹ́ bí a ti kà nínú Bíbélì gbé Jésù ó rú gbogbo ẹ̀ṣẹ̀ aráyé Jésù rú gbogbo ẹ̀ṣẹ̀ wa ó kú fún àwọn ọmọ aráyé bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho ṣe gbé gbogbo àjàgà Yorùbá ó gbèrú ó mọ̀ pé ẹ̀mí ara òun lòún fi lélẹ̀ but because he love the Yorùbá race kì í dẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ló fẹ́ràn Yorùbá nítorí pé iṣẹ́ tí Olódùmarè rán ni that is why tí Ọlọ́run ọba mi fi ṣe special gift fún ìran Yorùbá ẹ̀bùn pàtàkì ní Sunday Ìgbòho jẹ́ fún ìran Yorùbá mo lórí ọ̀fẹ́ láti ẹ̀kántà pẹ̀lú Igbos with discourse wọ́n fi yé mi pé tó bá jẹ́ pé kí àwọn ní òru Sunday Ìgbòho ní ọ̀dọ̀ wọn ìyà tó ń jẹ wọ́n ìbá má jẹ wọ́n mo fi Ọlọ́run tó sílẹ̀ kọjọ́ ni mo fi ṣèlérí mo fi ṣèlérí pé tó bá jẹ́ pé àwọn ní somebody like Sunday Ìgbòho bí àwa ṣe ní orú ìwọ̀sí tó ta lé wọn ìyà tó ń jẹ wọn ìbá má jẹ wọn so I want every one of us ẹ bá mi fi etí inú gbọ́ ẹ bá mi fi ojú inú wò ó ìwọ tó lò lágbára tó rẹni tó fẹ́ lára ẹ̀ tó jẹ́ pé Sunday Ìgbòho ni I want you today I'm happy to you ìbànú kò sí èrè kankan tí àwa fẹ́ jẹ́ ń bẹ̀ pé kí ènìyàn kan kó kú tàbí kí ènìyàn kan kó dẹni àná ẹni bá dojú ìjà kọ Sunday Ìgbòho bí ìgbà tó nítàn bá ń bọ́ Ọlọ́run jà ni ẹni bá dojú ìjà kọ Sunday Adéníyì Adéyẹmọ popularly known as Sunday Ìgbòho òòṣà bí ìgbà tó nítàn bá ń dojú ìjà kọ Ọlọ́run ni kò dẹ̀ sẹ́ni tó ń bá ẹlẹ́dàá ẹ̀ ń jà tí ń gbé e fún because Sunday Igboho is a special gift to the Yorùbá race ẹ mú tọ̀tẹ̀ kúrò àwòkọ́ṣe ó yàtọ̀ sí abínibí ntọ́lọ́nà ọba mi fi rán yàn ó yàtọ̀ sí ntẹ́ ènìyàn fi rán ara ẹ̀ mo tún wá láàárọ̀ láti wá àpì sẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá
mo tún wá láàárọ̀ láti wá àpíìsì gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá. Mo tún wá láàárọ̀ láti wá àpíì sí gbogbo ẹ̀yin bàbá wa ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá. We know that you love the Yorùbá race. Àmọ́ bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́nu ìgbà tí Sunday Igboho tí bàbá Bọ́lá Ahmed Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó approve irú ẹkùn, àfẹni tó bá máa parọ́, àfẹni tí ò fi tọ̀tẹ̀ sọ, ìjínigbé, ìṣekúpani ó dínkù ní ilẹ̀ Yorùbá because wọ́n ti mọ̀ pé ẹ̀rù wọn ń bẹ ní ìgboro. Ọlọ́run ló dá Sunday Igboho bẹ́ẹ̀, Ọlọ́run ló fi ẹ̀rù sí lọ́kàn lára pé tí ọ̀tá Yorùbá bá ti gbọ́ pé ó ń bọ̀ pé jìnnìjìnnì máa ń bò wọ́n. Nígbà tá a lọ sí Kwara, àwọn ọmọ Kwara gan ló pè wá pé àwọn ará bíbẹ̀ ti ń pàkẹ́ ẹrù wọn ti ń lọ torí pé wọ́n mọ̀ pé ẹkùn ọkọ̀ wọn bọ̀ à ń lù ú. Sunday Igboho kọ́ ló dára ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin bàbá wa ẹ túbọ̀ bá wa ṣùgbọ́n ọmọkùnrin yìí kí irú àwa tá a jẹ́ nǹkan kan yìí ká tiẹ̀ lè rí ayé gbé lórí ilẹ̀ bàbá wa. I always say not all of us we have opportunity to travel out. Tí gbogbo wa bá dẹ̀ ní orí ọ̀fẹ́ tá à ń travel out ìpinnu àwọn ọ̀tá ń ṣẹlẹ̀ wa lórí nìyẹn. Á rọrùn fún wọn láti kọ́ńkà ilẹ̀ wa. Let me give you one example. Àwọn ìgbèríko wa kọ̀ọ̀kan gbà yẹn lọ́hùn tó jẹ́ wípé àwọn ìlú kéréje tó jẹ́ pé mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́, èmi náà fẹ́ lọ sí Ìbàdàn, mo fẹ́ travel lọ sábẹ́kúta, mò ń lọ sọ́jọ́gbó. Tẹ́ ẹ bá dé àwọn ìlú kọ̀ọ̀kan tí mò ń sọ ń sìn, àwọn àjòjì ló ń dominate ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí pé gbogbo ọmọ onílù ti lọ sí city. Ṣùgbọ́n tí gbogbo ìlú wa bá tẹ́jú dáadáa, tí gbogbo ìkan rọrùn, tí ẹni tó gbé ní city tí ò sí yàtọ̀ nínú láàrin àtọ̀ ẹni tó gbé ní rural area, they won't be able to capture the Yorùbá land. Ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa súgbà olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Gbogbo ẹ̀yin alágbára ìgbà tó yẹ kájà àti jà ọ̀rọ̀ tí ò yẹ kó ń kálukú sọ ti sọ. Bó bá tún dọ̀là bá tún gbé mi ìdè digbí ni mo wà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo you love Yorùbá land. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí ilẹ̀ Yorùbá ó parun. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́yìn náà pòǹgbẹ pé ọjọ́ ọ̀la Yorùbá ò gbẹ́dọ̀ mẹ́hẹ̀. Ẹ gbẹ́dọ̀ bá wa súgbà olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ gbẹ́dọ̀ bá wa súgbà irú ẹkùn kí irú ẹkùn kó lè máa tẹ̀síwájú. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé kó sì mẹ́ni. Ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ wípé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí, ẹni tó bá dé náà àdó dídì. Mo tún sọ yìí láàárọ̀ mo tún dúró ná. Ẹ jọ̀ọ́, we that we volunteer ourselves to serve our father's land, we that volunteer ourselves to defend our father's land, leading by Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Kì í ṣe òun nìkan ló fẹ́ ṣe wá pọ̀, but irú ẹkùn gẹ́gẹ́ bí ọmọ tuntun tá a ṣe kó síta, we need your support. Every tí bàbá wa Ọ̀jájá Ògúnlùsì ẹ bá wa fi ṣe àwòkọ́ṣe kí ilẹ̀ Yorùbá bá lè lálàáfíà. Ohun kan rere òun fẹ́ kan ṣe òun o. Ẹni bá dẹ̀ lógo á lógun o. Torí pé Ọlọ́run dá ìran Yorùbá ní ológo. That is the reason tí a fi ní ogun. Àwa la ní jẹ́ kí ogun yẹ kó borí wa. Àwa la máa dìde pé lábẹ́ bó ti wù kórí ìran Yorùbá àwa la nílẹ̀. Àwùwì náà láwọn àjòjì láti gba ilẹ̀ wa lọ́wọ́ wa. Ọmọ Adéyẹmọ ò bẹ́ẹ̀ nìkan jà. Ọmọ Adéyẹmọ kò bẹ́ẹ̀ nìkan bínú. Bó ti mọ̀ ń ṣe ló ṣe ń ṣe. Bó ṣe ń fẹnu jáwáyà. Ó ń ṣẹ̀rù bà àwọn ọ̀tá ìran Yorùbá. Bó ṣe ń ṣe content. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ń sá. Bó ṣe ń àti fíìmù yẹn. Jìnnìjìnnì ń bu àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Please, ẹ̀yin bàbá wa all the orí adé pátápátápátá. We need your support. Full support. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní ipò agbára lénìí. Ẹ fi ipò agbára yẹn lẹ̀ o. Ohun tẹ́ ẹ bá ṣe lénìí ni ó di tẹ̀bọ́dọ̀la. We need your support. Mo tún fi àkókò yìí kí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun àná, ẹ ṣeun ìjẹta, ẹ ṣeun ọjọ́ gbogbo. Àwọn tèkìtì ní kí n sọ fún yín sàpékẹ́ ẹ má gbàgbé àwọn náà o. Pé ọmọ náà làwọn náà jẹ́ lọ́wọ́ yín. Pé bí Ọ̀ṣun ṣe jẹ́ làwọn náà jẹ́ ní Ògùn jẹ́ ní gbogbo wa jẹ́. Bàbá wa Ọ̀nìrìsà, àwa tèkìtì, àwa ọmọ yín lèkìtì. Ẹ̀yin náà lẹ sọ pé Odùduwà ló bí ọmọ tó rọ̀
ló bí ọmọ tó le lára àwọn ọmọ tó le yẹ ibẹ̀ lèkìtì ti jáde. Ẹ má gbàgbé àwa náà sà ẹ má gbàgbé àwa ọmọ yín náà sà. We need your support in Ekiti here, and I want every one of us to remember tí wọ́n bá ti jíyàn gbé gbàrà wọ́n máa ń gbégbá Ekiti kọjá sí Kogi, from Kogi wọ́n gbé wọnú gbó rìsáàfù wọn lọ́run nìyẹn. So bàbá Ọlọ́run tó fi yín ṣe bàbá lé gbogbo wa lórí, Ọlọ́run yẹn ò ní gbà yín báyìí lọ́wọ́ wa. Ẹ pẹ́ you endure àti sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ò yẹ kọ́ mọ́ sọ sí bàbá, síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ pé ohun tó bí wọ́n ṣe ń pa ìran wa ló ń ta wá lára. Bàbá, we need your support too in Ekiti here, and God will continue to honor you, and God will continue to bless you in every day. In every day, sir. Bàbá, ẹ dákun ẹ bá wa bá àwọn bàbá wa tó kù sọ̀rọ̀. Bàbá, ẹ bá wa bá àwọn ọba tó kù sọ̀rọ̀. Gbogbo ọba state kọ̀ọ̀kan, we need their own full support. Àlàáfíà lè dé bá ìran Yorùbá. Ogun pé ọba kọjá lọ wọ́n jí ọba gbé kò ní sóhun tó ṣẹlẹ̀ mọ́. Because we the youth of nowadays, we are ready to secure our father's land. Ojú òní tèyí bàbá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kó máa la ogo létí wa pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi Sunday Igboho dá wa lọ́lá ni. It's a special gift for all the Yorùbá race. Ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀. Ohun tó ju ọmọkùnrin yẹn rí tó dẹ̀ jáde síta tó sì ń sọ wípé èmi ò ní gbà kí ìran mi ó parẹ́. Sunday Adéníyì Adéyẹmọ Igboho ṣá ò ní kú fọ́tàyọ̀. Èmi á máa wípé iṣẹ́ tọ́lọ́run ọba mi gbéra ẹ àjẹyè ló máa jẹ, ò ní kú sọ̀nà bí èéfín láṣẹ Olódùmarè. Èmi mọ̀ pé Ọlọ́run tó pè ẹ́, Ọlọ́run tó gbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ kò ní fi ẹ́ lẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dá ẹ ó fẹ́ dá Ọlọ́run ni, ẹni bá dẹ̀ dá Ọlọ́run á rí ìjà Ọlọ́run. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Gbogbo àwa tẹ̀ ń kó kiri náà ìkankan nínú wa ò ní yọ dànù lẹ́yìn yín, ẹ̀yin náà ò ní kú mọ́ wa lọ́wọ́, àwa náà ò ní kú mọ́ yín lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá a kú ìsinmi èní. Ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ bá mi fi etí ọgbọ́n etí làákàyè ẹ bá mi fi gbọ́, á dára fún wa ojú òní tiwa, a kú ìsinmi èní. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.